ẹ̀yin tèmi báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà yes èmi ò lè ṣe kí n má wo Bísí Ológe show èmi ò lè ṣe kí n má wo Bísí Ológe show ó ti gbádùn jù o Bísí Ológe show ẹ máa wò ó ẹ má gbé kúrò ńbẹ̀ o àríyá pọ̀ ńbẹ̀ ó ń ṣàn àríyá ń ṣàn Bísí Ológe show iyọ̀ ni. Sisters of Lagos, Royal Sisters International. Can we put hands together for them? Lábẹ́ aláṣẹ àti olùdarí ẹgbẹ́. Aláṣẹ ti dìde. Wọ́n padà bọ̀. Alhaji Balikis. Sọ́ha oyin lọ́mọ jọjọjọ. Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ní nǹkan sọ ó yá mọ́mí ẹ súnmọ́ bí.
yíyá ọdún ẹ̀ ó wà bá wa dúpẹ́. Níwò yíyá ọdún ẹ̀ ó wà bá wa ṣayọ̀. Níwò yíyá ọdún yíyá ti wà lára o. Níwò yíyá ọdún gbogbo wa la máa fayọ̀ ṣayọ̀ sí. Gbogbo gbogbo akọyọ. Mo dúpẹ́ Ọlọ́run mi o. Bàbá ò ṣe. Èmi dúpẹ́ Ọlọ́run mi o. Bàbá ò ṣe. Jíjà mi.
All right, ladies and gentlemen. All right, ladies and gentlemen, before we move to the screen at the center of the stage, we have people that have spoken about Alhaji and will be projecting that to us. But